gbajúgbajà pásítọ̀ ni tó jẹ́ alákòóso àgbà ìjọ tó tóbi jù ní gbogbo nàìjíríà, ìjọ the Redeemed Christian Church of God, ìyẹn pásítọ̀ Enoch Adébóyè, ó mà ti sọ̀rọ̀ lórí ọkùnrin tó lówó jù ní nàìjíríà tí gbogbo ilẹ̀ adúláwọ̀ ní Alhaji Aliko Dangote, tí pásítọ̀ Adébóyè tó sì ti tú àṣírí ńlá nípa Dangote wípé àwọn alágbára, àwọn ẹni òkùnkùn, àwọn tí kò fẹ́ kí orílẹ̀-èdè kó ní ìlọsíwájú, àwọn gan ló ń gbógun ti Dangote tí wọn kò fẹ́ jẹ́ kí ilé ìfọpo ẹ̀, ìyẹn rìfáínírì tó kọ́ sí agbègbè Ìdàṣọ, ìyẹn ní Ìbẹ̀jú Lẹ́kì ní ìpínlẹ̀ Èkó tí wọ́n fẹ́ kó ṣiṣẹ́. Ẹ rántí pé lẹ́yìn tí Dangote tó ṣí ilé ìfọpo ẹ̀ tó kọ́ sí ìpínlẹ̀ Èkó, ìní ìjà burúkú ló kọ́kọ́ bẹ́ sílẹ̀ láàrin wọn àti ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ìyẹn nípasẹ̀ àjọ NNPC Limited. Ṣùgbọ́n lẹ́yìn tí Dangote àti àjọ NNPC tán yanjú wàhálà wọn tán, ó ní Dangote àti àwọn mákẹ́tì elépo náà tún bẹ̀rẹ̀ tí wọn débi tó gbé ra wọn lọ sí ilé ẹjọ́ kó tó di pé ọ̀rọ̀ náà ó ti yanjú díẹ̀díẹ̀ báyìí. Ṣùgbọ́n lásìkò tí ó ń sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tí a wà yìí, ọ̀sẹ̀ tó kọjá, lásìkò tí wọ́n ń ṣe ètò ìpàgọ́ àjọ ẹ̀mí mímọ́ ìyẹn Holy Ghost Congress tí ìjọ Rìdíìmù tó máa ń ṣe ní ọjọ́ ẹtì, ní ọjọ́ Friday àkọ́kọ́ ní gbogbo oṣù, ìní pásítọ̀ Enoch Adéjàre Adébóyè, ọmọ bíbí ìlú Fẹ̀wàrà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìní bàbá máa sọ̀rọ̀ lórí tí Dangote ń fojú rí. Lásìkò tí pásítọ̀ Adébóyè ń sọ̀rọ̀ ló ti jẹ́ kó di mímọ̀ pé àwọn alágbára ìní wọ́n ń gbógun ti Dangote àwọn tí kò fẹ́ jẹ́ ká dáwọ́ ká máa kó epo wọlé látòkè òkun, tí wọn kò sì fẹ́ káwọn ọmọ Nàìjíríà kan nísinmi lórí ọ̀rọ̀ epo, kó láwọn ló ń dínà Dangote tó ń fàyè ní lára. Pásítọ̀ Adébóyè ní ká wo ilé ìfọpo 4 ọ̀tọ̀ọ̀tọ̀, ó ní Nàìjíríà ní, bẹ́ẹ̀ ni wọ́n ń runwó lé lórí tí kò ṣiṣẹ́, wọn ní ṣùgbọ́n ẹnìkan wá dé, ó jẹ́ aládàáni, ó sì sáré parí ilé ìfọpo tí Nàìjíríà ò rí ṣe, tó wá ní àsìkò tó parí ẹ̀ tó yẹ káwọn ọmọ Nàìjíríà máa jẹ mùkúndùn, iná bẹ̀rẹ̀ sí ni máa gbógun tì í. Pásítọ̀ Adébóyè ní òun ò gba ohunkóhun lọ́wọ́ Dangote láti máa sọ̀rọ̀ yìí o, òun sọ òdodo ọ̀rọ̀ bó ṣe rí ni. Oníṣẹ́ kú mọ̀ pé Dangote kì í ṣọmọ ìlú Fẹ̀wàrà, kì í ṣọmọ Yorùbá, kódà ó ní kì í ṣe Kìrìsìtẹ́nì rárá, ṣùgbọ́n ó ní òdodo ọ̀rọ̀ kì í ṣe èyí tí òun kò gbọdọ̀ má sọ.